ní f'Olúwa ọba aláwòrábí, alápá kábíkábí, olùgbèjà ọmọ òrukàn, aṣòro kọlù bí ògiri gbígbẹ, gbanigbani, lániláni, múnimúni, òrùlé tó borí ayé, atẹ́rẹ̀rẹ̀ kárí ayé, aráyé rọ̀run lẹ́ẹ̀kan oṣù, elétí ẹgbàágbèje, a máa fògo fún ọ̀dànsákì rẹ̀, kábíyèsí ọlọ́run ọ̀run, a fògo fún yín o, ẹ kúlé là ń kára alé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Túndé o lórí ìkànnì Amebo Arena TV látúntúndé o, àtúntúndé lè ní àtúntúbá yín mú wá bá a ṣe máa ń mú wá lórí ìkànnì yìí. Sẹ́fẹ́ni tó bá ń kọ́kọ́ rí mi lákọ̀ọ́kọ́, lórí ìkànnì láti máa ń kọ́ ọgbọ́n, ìmọ̀ àti òye láti ara àwọn ènìyàn. Ayé ò ní fọ̀rọ̀ wa ṣàrí kọ́gbọ́n o, ọlọ́run ò ní mú wa, àní pasán, àní dèrò ẹ̀yìn, a máa ju wa ṣe. Ẹ má gbàgbé láti subscribe sórí TV wa ní YouTube ní Amebo Arena TV. Ẹ má gbàgbé láti subscribe aago bẹ́ẹ̀lì aago yẹn, ẹ̀hún ni kẹ́ ẹ bá mi tẹ̀ kí ẹ̀ dẹ̀ tán notification button yín débi pé tá a bá ti ń mú wá ẹ̀ tètè máa rí, kò ní máa pẹ́ kó tó máa pọ̀ mí lára. Ẹ ṣé o, ẹ̀ ní pasán o, ẹ̀yin là á máa bá, àwa lẹ̀ máa rí o, ó dìgbà. Kí lorúkọ àdúgbò tá a wà yìí, agbègbè tá a wà yìí, kí lorúkọ ibi? Aṣọ̀sanyìn. Aṣọ̀sanyìn. Nílùú bo? Nílùú Toko. Nílùú Toko. Ìyẹn ní àdúgbò Àpàkílà. Ẹ ṣeun sà. Àwọn ọmọ òde ní àfẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ mọ́, àti wáyọ̀lé àmọ́ ń pa iṣẹ́ àgbẹ̀. Mo fẹ́ kí ẹ ṣàlàyé fún àwọn ọmọ wa, àwọn ọmọ òde òní pé àwọn nǹkan tí ó jẹ́ àǹfààní tí wọ́n lè rí nínú iṣẹ́ àgbẹ̀. Ẹ ṣe torí iṣẹ́ àgbẹ̀ olójú ẹni lè ṣe, olójú ẹni dẹ̀ lè ṣe, ọ̀lẹ kò lè ṣiṣẹ́ àgbẹ̀, kò lè ṣe torí iṣẹ́ àgbẹ̀ nira, àfìrọ̀jú ni. Wọ́n bá dẹ̀ mọ́ra bó bá dẹ̀ ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n á rówó lọ́wọ́, ló kó yàkà ló kó wú pákí wá wà. Ìgbà tí àwọn ọmọ ẹ̀ sẹ́yìn àwọn ò lè ṣe, àwọn ò lè ṣiṣẹ́ àgbẹ̀ tí ó máa gbọ́n sá lọ ọmọ àlàkọ́ṣe lórí ìjìbò mọ̀ ẹran máa gbà lọ, àwa kò lè ṣe irú rẹ̀. Níbo iṣẹ́ ìyàdójúkọ wa kò sí bá dẹ̀ máa gbà, ó sì jẹ́ nìyẹn, kò sí bá dẹ̀ máa lọ. Àtọ̀sí àfikáròkò ní n kò kú kàwé, lọ́bàá pé mo kàwé. Ẹ ṣeun, àgbáyé àdálẹ́. Lẹ́yìn iṣẹ́ àgbẹ̀ yìí, ǹjẹ́ ó sì ní iṣẹ́ mìíràn tí ẹ̀ ń ṣe sà? Kò ní iṣẹ́ ìmọ̀ rẹ̀ yàtọ̀ sí iṣẹ́ àgbẹ̀. Ìjọba dẹ̀ rẹ̀ mi máa sinmi, alẹ́ tún díjọ́ kejì máa tún bẹ̀rẹ̀. Ẹ ṣeun sà. Àwọn nǹkan wo ni ó jẹ́ nǹkan tí ẹ gbìn gẹ́gẹ́ bí àgbẹ̀? Mo gbin pákí, mo gbọ́n ọkà, pákí ọkà. Pákí àtọkà. Ẹ ṣeun. Àwọn àǹfààní wo ni ó wà nínú iṣẹ́ àgbẹ̀? Ó dá o, iṣẹ́ àgbẹ̀ dá o. Wọ́n bá lè ṣe o, wọ́n bá lè ṣe àrówó lọ́wọ́ o, bí ìbá ń ṣọlẹ̀ o. Ó tún ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè sà. Yàtọ̀ sí, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ àti máa kọ ebè kan tó gbìn nǹkan sí. Mo wá fẹ́ béèrè pé ṣé tí wọ́n bá kọ ebè yẹn, àwọn nǹkan wo ni ó jẹ́ ìdojúkọ tí wọ́n lè rí tí wọ́n bá kọ ebè? Ṣó dáa ká kọ ebè àbí kí? Kọ́ kọ ebè rẹ̀ dájú. Kọ́ ọ̀bà kọ́, ire rẹ̀ kò ní gbéra. Ire rẹ̀ kò ní gbéra mọ́ ọ̀bà kọ́ bè. Ẹ ṣé gan-an bàbá. A máa rí yín bá sà. Sà, mo fẹ́ béèrè, kí ni àwọn ìdojúkọ tí ẹ máa ń bá pàdé níbi iṣẹ́ àgbẹ̀ yìí? Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, à ń jẹun àìrí, àṣírí wa dẹ̀ ń bò nípa òkò dídá rẹ̀ nù rí. As in àwọn ìdojúkọ Iṣẹ́ tí ẹ máa ń bá pàdé, bóyá ẹ wà nínú oko ń sìn, nǹkan kan ṣẹlẹ̀ ṣá tí ò yẹ kó ṣẹlẹ̀, kò sí? Bàbá, màá tó fẹ́ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín sà. Irú ìgbìyànjú wo lẹ lè gba àwọn ọ̀dọ́ ìsìn kó tiẹ̀ jẹ́ nǹkan òwúrú fún wọn pé láti ṣe iṣẹ́ àgbẹ̀ yìí?
bọ́n bá mú wa ẹni bá lè ṣe wa olómọ̀ràn àwípọ̀ kò lè ṣiṣẹ́ oko adẹ́sọ́lá àmà lọ́ntì rẹ̀ ìgbìyànjú mo lè ṣe rèé pé kóyàn pè wọ́n kó bá wọn sọ̀rọ̀. ìmọ̀ràn. ìmọ̀ràn pé iṣẹ́ yìí ó dá o ẹ ká jọ ṣe o ó bá rẹ̀ gbọ́n kó ṣe tó tán. iṣẹ́ àgbẹ̀ yìí sà ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan ọ̀gbìn ló wà nǹkan ọ̀gbìn wo ló dára jù láti gbìn tó dẹ̀ ní èrè lórí. yàtọ̀ sí pákí tó wọn kà tó tán ó dẹ̀ gbin ẹyin atarodo tó tán. gẹ́gẹ́ bí mo ṣe ń béèrè lọ àwọn nǹkan tí ó lérè inú fún àgbẹ̀ láti máa gbìn jù àwọn bí nǹkan wo ni sà. ó ṣe ọkà pákí àti irú kòkó ya ń gbìn ó ń rọ ọ̀gà gan nù. kòkó ọ̀pẹ ǹjẹ́ ẹ máa ń ṣe bíi ọdẹ mọ́ iṣẹ́ àgbẹ̀ tẹ́ ń ṣe. ọdẹ kẹ́ńgò ń ṣọdẹ irú bóyá ẹ bá wà nínú oko bóyá ẹ ń kọbi àbẹ́ ẹ̀ ń roko lọ́wọ́ kẹ́ẹ̀kan rí ẹ mọ́kan àbí òkété kan. kí mo fẹ́ fi pa ikò sàjá ó ń lọ nìyẹn. ó lọ nìyẹn. kí bàṣájá èmi kò ń sàjá. tó ẹ ṣe gan sà a máa rí yín bá àgbà yín á dalẹ̀ sà tá a bá dẹ̀ tún nídìí àwọn nǹkan kan míì a tún kàn sí yín.